Madara, what did you do? Gbogbo wa náà la mọ̀ pé a ti wà lópin ọdún eyín December la wà. OAFP Award ti wá nominate àwọn actress 8 tí wọ́n ti ṣe tẹ́ pé ìkànnì wọn ni ó gba Best Actress of the Year. Ẹ jẹ́ ká jọ gbéyẹ̀wò àwọn actress wo ni wọ́n nominate tó jẹ́ 8 nínú eyín eré orí ìtàgé lẹ́wà tó jẹ́ Yorùbá level là ń sọ. Ẹ jẹ́ ká jọ gbéyẹ̀wò àwọn 8. GSTV Yorùbá. Ẹni alákọ̀ọ́kọ́ tó ṣeé ṣe kó gbàmì ẹ̀yẹ ó ní Dámilọ́lá Òní èèyàn nínú eré Iyebíye gbóyún náà lẹ́wọ̀ rí náà. Èèyàn ẹlẹ́ẹ̀kejì ni Mide Martins níbi Lájélájé ó kópa tó jọjú ó ṣeé ṣe kó náà gbàmì ẹ̀yẹ. Táálí ní ẹlẹ́ẹ̀kẹta? Ẹni ẹlẹ́ẹ̀kẹta ni Àníkẹ́ Àmí ó náà kópa tó dángájá nínú Òrùka Kan. Ó ṣeé ṣe kó gbàmì tá a wá lérò pé yóò gbàmì ẹ̀yẹ. Ẹni ẹlẹ́ẹ̀kẹrin ni Wòmí Toríọlá ìyá ọ̀gbà gbogbo iná lẹ Wòmí Toríọlá ẹ sì wo eré rẹ̀ tó ṣe èèyàn Kóńgà ó ṣe dáadáa ń bẹ. Ẹni ẹlẹ́ẹ̀karùn ni Tọ́pẹ́ Àrẹ̀mú nínú eré Ìdè wọn lòun náà ó ṣeé ṣe kó jẹ́ pé òun ni ó gbàmì ẹ̀yẹ. Ta ló fẹ́ wá já mọ́ lọ́wọ́ nínú àwọn 8 yìí? Ẹ jáwọ́ ẹni ẹlẹ́ẹ̀kẹfà. Ẹni ẹlẹ́ẹ̀kẹfà ni Bíọ́lá Adébáyọ̀ ẹ̀yin náà mọ̀ Talk to Be wọn lòun náà ṣe dáadáa òun náà ó ṣeé ṣe kó gbàmì ẹ̀yẹ. Eré tó ṣe èèyàn ta ni Idán. Gbogbo yín náà lẹ mọ̀ Kẹ́mi tí èèyàn Wọ́dé Dúdé Kọ́lé Súnmọ́ Ìbọ̀dá wọn lòun náà ó ṣe dáadáa nínú eré rẹ̀ èèyàn Arógun Mátìdí eléyìí tó ṣe ó ṣeé ṣe kó náà gbàmì ẹ̀yẹ tó bá jẹ́ pé òun ni ó gbégbá orókè. Ẹni ẹlẹ́ẹ̀kẹjọ ni Wùmí Àjíbóyè èèyàn Ìlúbìnrin ó ṣe takuntakun bẹ́ẹ̀. Ta wá ni yóò jẹ́ Best Actress of the Year èèyàn lọ́dún 2025? Ẹ drop comment lẹ́yìn lérò pé yóò gbà nù 8.